Africa Content TV. Mo sọ fún yín mo ní ó yàtọ̀ tó bá ti jẹ́ láti Nàìjíríà. Ọlọ́jọ́ bí èmi mo kéré láyé o. Ọlọ́jọ́ bí èmi mo kéré láyé o. Ẹ̀jọ́ mi kà sí èèyàn wa ní. Ìyá àṣàbí ẹ̀kú. Àwùjẹ kan kúrò, ọlẹ́dùn kan ní ayé. Akima ìbọ̀kẹ̀rẹ̀, àwọn ìlú ọbẹ̀. Yàgbìyànjú kó súnmọ́, ọjà ìlú àgbo. Ohun tó mú mi jáde tí mo fi kí, ayé fi ń kí, ó lẹ́nu dágùn mi, ẹ̀jọ̀ wẹ́ bá mi kí. Àṣàbí, èmi máa lọ́nàjọ́ bí èmi ọ̀. Ẹ bá mi jó, ẹ bá mi yọ̀, lọ sí ilé fún lọ́dún. Èmi máa lọ́nàjọ́ bí èmi ọ̀. Ẹ bá mi jó, ẹ bá mi yọ̀, lọ sí ilé fún lọ́dún. Àjọ ni mo fẹ́ bá mi fèmí ṣe. Àdúrà ni mo fẹ́ bá mi fèmí ṣe. Kí mi máa fọ́ láwùjọ òkú orí.